Episteli ekine Paulu aposteli ti ohun ará Thessalonica orí kìnẹ̀ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnẹ̀ títí fún ìkẹwàá. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Paulu àti Sífánù àti Tímótì ti jọ àwọn ará Thessalonica nínú Ọlọ́run Olódùmarè Bàbá àti nínú Jésù Kristi Olódùmarè ẹni. Oore ọ̀fẹ́ rán àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Jésù Kristi Olódùmarè ẹni. Bàbá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún dédé ìgbà tó dàrú ẹ. Bàbá mi ṣùràn tí ìrún ẹ nínú àdúrà ẹni. Láì sinmi ráwa mi níran iṣẹ́ ògbàgbọ́ rún ẹ àti làálàá òfẹ́ àti sùúrù ìrún ẹ nínú Ọlọ́run Olódùmarè ẹni. Rèm ṣe Jésù Kristi. Níwájú Ọlọ́run Olódùmarè àti bàrẹ̀ ni nítorí ọwọ́ àwàmọ̀ nípa uyanrun ẹ ará olùfẹ́ tí Ọlọ́run Olódùmarè gẹ́gẹ́ bí òyìn rere ẹni òun ti wá sọ́dọ̀ rẹ ní ọ̀rọ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n pẹ̀lú agbára àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo lọ́kọ́ ènìyàn rábàjẹ́ láàrin rẹ dúdarun ẹ ẹ̀mẹ̀ ṣàfarawé ẹni àti ti Ọlọ́run Olódùmarè lẹ́yìn rí ẹ̀mẹ̀ gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ lẹ́mẹ̀ dé àpẹẹrẹ tó dédé ènìyàn rẹ gbàgbọ́ ní Makedonia kíákíá nígbà ọ̀fọ̀ láti ọ̀dọ̀ rẹ bá yọ ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè tó ń dídún jalẹ̀ èèṣì ní Makedonia àdákíá nìkan ṣoṣo ṣùgbọ́n ní òbí dédé rí òyìn ìgbàgbọ́ rẹ tí Ọlọ́run Olódùmarè tó ń títàn kalẹ̀ ó bẹ́ẹ̀ ká ọwọ́ á nílò láti wírunkunu kúdà ọwọ́ àwọn ti karùn wọn ọ̀ròyìn nípa ẹni ọkọ̀ wọ̀lera àti nẹ ọ̀dọ̀run ẹ bí ẹ̀mẹ̀ ti yí padà tí Ọlọ́run Olódùmarè dípò láti máa sẹ́yìn ṣìgìdì láti máa sẹ́yìn Ọlọ́run alààyè àtòtítọ́ àti láti ródo bí ọmọ rẹ̀ láti ọ̀run wa ọ́nírùnrún palẹ̀ kó nínú òkú á Jésù náà ọ́nírè ń gbà wá kó nínú ubìnú Ọlọ́run Olódùmarè rè ń bá Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.